ẹni tọ́lọ́run ò jábọ́ kí gbogbo ayé ó máa pariwo rẹ̀ láì dá wàláì kò ní jábọ́. Ìwọ náà máa gbìyànjú àti máa ràn ògo ológun lọ́wọ́, ṣíà fídíò ní fídíò, láìkí ẹ̀ kò kádánwò bá ẹ̀. Ẹ̀yin ará wo ẹ̀yin lẹ́ lè yí Mufuti Iwo ẹ sáré wá kẹwàá gbọ́ ẹ bá mi ṣíà ẹ̀kan wọn lára. Àtẹ̀yìn lè pariwo pé ó ti sú yín, kò gbọ́dọ̀ sú yín o. Sú yín kẹ́ kò gbọ́dọ̀ sú yín. APC ní mí tọkàntọkàn àjọ gbé Tinubu wọlé ni àjọ mọ ìjìyà náà ni. Ìwọ lọ́wọ́ Mufuti Iwo mọ́tò mẹ́ta school bus pẹ̀lú ara òní ní 500 per litre ń bọ́lẹ̀ gbé sí láì gbórí yẹn nù yàrá. Bad Tinubu níjọ èmi ló kàn ẹgbẹ́ kìíní yìí wá. Tẹ́ bá pariwo para nìyẹn ẹ̀yin ará wo ẹ jẹ bastard ẹgbàá bá a ṣe máa bá lọ nìyẹn. Epo sì lọ 700 naira. Wọ́n ń bọ̀ tá ń pariwo pé ó ti sú yín pé ẹ̀yin lẹ dìbò fún wọn. Mo rò pé orí ń ta yín, mo rò pé orí ń dùn yín. Ẹ bá mi share program yẹn, ẹ̀yin lẹ gbá Tinubu wọlé. Tinubu ara ò ní ní ẹ́. Bólúwa bá ṣe fún ẹ ṣe ni kò máa sí. Àwọn ni wọ́n gbé yín wọlé. Àdún mẹ́rin láàjọ jẹ́ bẹ́ẹ̀ ni. Àbíjọ máa mọ gàrí, àjọ máa mọ mi sí. Ọ̀gbọ́n Mufuti Iwo tí kì í ṣe Mufuti ilẹ̀ Yorùbá o. Ẹ̀yin kan lẹ́ ń jẹ Mufuti ilẹ̀ Yorùbá nínú ara yín bẹ̀. Ẹ̀yin lẹ́ ń jẹ Wàsíù lọ́wọ́ ara yín. Ẹ continue. It's good. Ọmọ yìí dáa. Ẹjọ́ tira ẹwọ kan ga ni. Ọlọ́run bó ti lè wò ká àsìkò Tinubu le tó má jẹ́ ó lé fíbẹ̀ tán fún àsìkò.